mashallah àwọn nǹkan wà tó jẹ́ pé a fọkàn sí a fojú sí kò dẹ̀ jẹ́ ká tẹ̀síwájú àwọn lọ mójútó àwọn nǹkan tí ò tí kàn lápèjúwe kéwú ìwé iṣẹ́ òǹkọ́là kọ́kọ́ ẹ̀yin ò bá lọ wá kí ni ògo tó gbé wáyé kí ni kàríà rẹ̀ hayatu muhaniya kàríà yìí gẹ́gẹ́ bá ṣe mọ̀ pé is an occupation undertaken for a significant period of a person's life mashallah and with opportunities for progress bẹ́ẹ̀ bá fẹ́ ní tẹ̀síwájú kàríà yìí ọ̀bá lọ wárí ilé ọ̀bá lọ dámọ̀ ìníwí òdà ní kí òdà ìníṣẹ́ kíkọ́ òdà o àmọ́ kí lọ́ọ́ fi lò ó sọrí ìwé iṣẹ́ àti kéwú ìtajẹ ni o ṣùgbọ́n ìtajẹ ò ní kàríà wa bọ́bá wá kàwé tó ọmọwé tó ọba ní kàríà ìtọ́ ọmọ jẹ nìkan ni ó mọ̀ wá tó ọba kéwú tó ọba lógo ìtọ́ ọmọ jẹ nìkan ni ó mọ̀ wá bọ́ ẹni tó bá lógo tó wá kéwú mọ́ ògo ẹ̀ mashallah yóò máa jẹun yóò tún jẹ nǹkan ẹni tó lógo tí kàríà rẹ̀ dà tó wá kàwé mọ́ yóò wá máa fi ìwé lo ògo yẹn àmọ́ kí ló fẹ́ fi lo ìwé kí ló fẹ́ fi lo ké kí ló fẹ́ fi lo ṣẹ́ ọ̀wọ́ ń bú àwọn akẹ́tẹ́ ìjọ iṣẹ́ tọ́lọ̀ ní gbé káyé ó máa pàtẹ́wọ́ fún kó máa gbógo fún ọwọ́ aláàtẹ́ tẹ́ pàtẹ́wọ́ fún yàn ọ lógo pẹ̀lú tó ń ṣe ni àwọn bàbá wa wọ́n kọ́ lọ wo àkọsẹ̀já yí ọmọ nílẹ̀ Yorùbá gan o ṣáájú kó tó sọmọ lóko ńgbà bá wa máa ń tọ́mọ gbé wáyé tó bá yẹ pé ìwé ní ò bá wa kà wọ́n wà lọ gbé sí ọ́ndàwé wọ́n ní kó kàwé yóò wà máa lògo nídìí ìwé yẹn tó bá yẹ pé kéwú ló bá bá mu wọ́n wà gbé sọ́ndà kéwú tó bá yẹ pé iṣẹ́ ló bá bá mu wọ́n wà gbé sọ́ndà ṣẹ́ ní òfin ní ṣiṣẹ́ ìdíṣẹ́ lẹ́yìn òfin ní ìkùnrin àmọ́ kàrànkàràn ògo lọ́lọ́dọ̀ tiwa rárá a useless yẹ àti ẹ̀ ríro àkàkún à ń waste ògo gbogbo product ta lórílẹ̀‐èdè Nàìjíríà ó wá di rádaràda alẹ́ ni tó ṣe mọ́tò a ní àwọn ọmọ tí wọ́n hun ọpọlọjọ tí wọ́n fi àwọn nǹkan tá ń lò bíi ọ̀rá nǹkan kan tí wọ́n fi ṣe petrol ààrẹ ni tó ṣe bàálù kí ni ìrànlọ́wọ́ tí Nàìjíríà ṣe fún kí ni tẹ̀síwájú ẹ lọ wo sí Ronaldo ìwé mélòó ló kà wọ́n ti rí i pé ọmọ yìí yóò máa lògo pẹ̀lú ẹ̀yà ara tí ń jẹ́ ẹsẹ̀ ó lọ lébọ̀ ń lọ gbábọ̀ wọ́n ń tírẹ̀nì láti kékeré ẹ wo ọmọ tí Messi bí ẹ wo bí ṣe ń lo kàríà rẹ̀ láti kékeré kí ni kàríà tá a náà láàánú tá a fẹ́ lò Tiwa Savage ọmọ ìsàlẹ̀ èkó ni ìbò wa ń pè ní Queen of Afrobeat nígbà tí kàríà rẹ̀ wúlò fún ọmọ èkó wọ́n wá ń ṣe oh mashallah gbogbo roughly bí 80 million people wọ́n wá dúró báyìí wọ́n wá ń wo ọmọ Yorùbá mashallah látàrí gbé kàríà rẹ̀ wúlò fún kí la fi ran kàríà wa lọ́wọ́ Àyẹ̀wúrà ọmọ kékeré ọmọ ọdún mẹ́fà mo bá pàdé lórí Instagram mashallah mo wá wo bí ọmọ yìí ṣe perform ó ń fi ìlú ó fi ń dára látọmọ ọdún mẹ́fà irú ọmọ yẹn tẹ́ bá tírẹ̀nì ẹ̀ tó ń kàwé mọ́ tẹ́ ẹ̀ wájú ó sinmi tẹ́ ń pọnlé tẹ́ ń ràn lọ́wọ́ kò ní wùwàkiwà tó bá dàgbà kò ní ṣèṣekúṣe because ó ti wà occupied ọwọ́ rẹ̀ ó ti kún bí ó ṣe máa bíìdì ọpọlọ ìní òkú kí ni àwọn ọmọ wa fi ń bíìdì ọpọlọ lónìí kò sí mọ́ o mo tẹ̀sí ẹ̀ mo ní Àyẹ̀wúrà ní sẹ́yìn ló bí rẹ̀ ẹ fún mi lákàntì ọmọ yìí wọ́n lérò pé mo lówó tí fún yìí lówó tí fún tí mo ní láti fún ni pé kí n fi ògo rẹ̀ hàn káàkiri àgbáńláyé káàntì ò mọ́ kó máa gbé Àyẹ̀wúrà ó yá abùn ọ lówó báyìí ẹ bá bíìdì ọmọ yìí kó máa gbé orílẹ̀-èdè Nàìjíríà ga ẹ bá bíìdì ọmọ yìí kó di ológo àgbáyé ìtẹ́ bá ní tẹ́ bá fi ràn lọ́wọ́ wọn ò ràn ọmọ tẹ́ náà lọ́wọ́ ìtẹ́ mi ní tí mo lè fi ràn Àyẹ̀wúrà lọ́rìn. Access Bank Sofiat Ọláìdé Adéṣẹwà 16 50 95 72 14 16 50 95 72 14 Access Bank ni ìwọ náà ń tọ́ bá ní wàá fi ràn lọ́wọ́ kò sẹ́dìgbà tí ọmọ bá tó síìkì ẹ̀dàkọ̀ ẹnìkan nípa ké ẹ̀dàkọ̀ kíndìnrín ẹnìkan lu ẹ̀ wá ń pariwo wípé èèyàn kú kalẹ̀ wọ́n ń pariwo modern case kí ló pa á ìgbà tí bẹ́ẹ̀ lálàyé case kí lẹ ṣe fún ọmọ yìí àlèrán lọ́wọ́ kí irú ọmọ Àyẹ̀wúrà ẹ̀ kó máa ní bóyá bíi 200 million lákàntì ẹ sọ fún mi ọkùnrin tí ó bá tàn jẹ bí ẹnì kọ̀ọ̀kan wọn bá fún 1000 sákàntì 5000 sákàntì àti gbé ògo ẹnìkan ga bóòlògo ọmọ tí a ṣe wálẹ̀ kàríà rè ẹjá ran kàríà lọ ẹjá bíùdì ẹ ẹjá sọdẹ èèyàn kí ìwé tó kà kó lè wúlò fún 500,000 ní graduate tí Nigeria produce every year ǹjẹ́ nínú 500,000 tí Nigeria produce every year sáárì 500 tó níṣẹ́ gidi lọ́wọ́ kò sí
wọ́n kàwé tó ọ̀kadà ni wọ́n ṣe àìmọye ọmọ tó ti parí sanewì tó ti parí jamia síbẹ̀ ń padà tó ń lọ kọ́ sí ọwọ́ mi ni o síbẹ̀ ń padà tó lọ sọ̀kadà ni o síbẹ̀ ń padà ṣe àìmọye bẹ́ẹ̀ ṣẹ́ńṣẹ́ tí ọlọ́run ọba ò rán wọn nígbà tí ò sọ́nà àtijọ́ àti mú mọ́ ṣẹ́ńṣẹ́ ọ̀ràn kárí àlọ́ ẹlòmíì kọ́ṣẹ́ tán nílùú òkè ó wá lóun owó lè kó ló bá sọ́dà gbèrú sí ní ọjọ́ wáyé bá bá gbé iṣẹ́ ló kọ́ ṣùgbọ́n gbà tí iṣẹ́ rẹ̀ kò rí kàríà tí ó fi lo iṣẹ́ yẹn kò wúlò fún kàríà ló wà nílẹ̀ ẹ wá járan kàríà yìí lọ́wọ́ kó lè wúlò fún àná ìwọ náà wá bí ara léèrè ṣé mo ní kàríà sá ṣèǹtọ́nà tí ò lógo ṣùgbọ́n ń ka àwọn nǹkan méje kan fún ọ tí máa ń jẹ ògo tí máa ń rún ògo tí máa ń ba ògo jẹ́ máa la tí ò ní jẹ́ kí ògo ọmọ wúlò tí ò ní jẹ́ kí ògo ara wo wúlò méjèèjì o ń kà fún ọ tó bá lè mójútó wà láì ìwọ ló sì máa rúgolo ìwé tó wá ká ńgbà náà ni wà máa wúlò fún ọ kéwú tó wá kà tó ti fara pamọ́ sí ọ la yóò máa wúlò fún ọ ẹ̀mẹ́yẹ lómi àáfà nídìí káfíńtà wọn ẹ bá pàfà káfíńtà wa ẹ bá pàfà fọ́níjọ̀ wa kí ló dé tí ó là àfà tó fi fọ́níjọ̀ kun ṣùgbọ́n gbà tá àfà ò wúlò wọn ń lò ní fọ́níjọ̀ ẹ̀mẹ́yẹ ni tó kọ́sẹ́ tí gbàdá fi yíṣọ kadà wọn rádíónìkì ní bẹ́ẹ̀ ṣiṣẹ́ ń wo ọ̀nà wo ni gbogbo sẹ́tọ̀ kó fi wúlò fún ọ lábẹ́ kàríà rẹ̀ méjèèjì máa kà fún ọ ní next episode wá gbọ́ tí wọn náà bá fẹ́ ràn yàn lọ́wọ́ ọlẹ́rìn mi náà láti máa share fídíò irú ọmọ tá à ń sọ yìí àyàn wúrà ẹlòmíì ò tó rí yóò tó ràn lọ́wọ́ account number rẹ̀ ni ẹ jẹ́ ń bùn lówó bọ́ọ̀ bá ṣe ń bùn lówó lágbára ọlọ́run ògo tiẹ̀ ògo ọmọ tiẹ̀ náà kò ní wọ́ mi yóò wọlé àwọn ènìyàn ọlọ́run ràn yàn lọ́wọ́ láti máa share rẹ̀ ràn yàn lọ́wọ́ láti comment tó dáa ràn yàn lọ́wọ́ láti máa post ẹ̀ ọlọ́run bó ràn wọ́n náà lọ́wọ́ àbá àjẹjẹ́ àgbà ló kọ́ mi o sàmàlẹ́.